agbede gbede balùwẹ̀ adá fún rán mi wá ó bù fún èmi kọ́ ni mo ránra mi àṣẹ dọwọ́ orí èmi tó rán mi wá ó ṣe rán mi wá ooo èmi kí mo ránra mi ooo àṣẹ dọwọ́ orí mi tó rán mi wá ẹ̀yin ọmọ kóòtù òjìrè mo kí wa kú kalẹ̀ ẹ wá òtítà kẹrí òun fìdílé kí a fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tọmọdé bá ṣubú a máa wo wájú tí àgbàlagbà bá ṣubú a máa wo ẹ̀yìn ọlọ́gbọ́n máa ń wo wájú wo ẹ̀yìn wo àárín kó bá a lè mọ òkodoro ọ̀rọ̀ ni ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ ohun tí mo fẹ́ bá wa sọ o nítorí ìlọsíwájú àti ìdàgbàsókè gbogbo wa ni àwọn elétò òdìbò tó ń pè ní INEC wọ́n ní a lọ máa gba ìwé ìdìbò mo rọ̀ wá gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ẹtúyáyá ẹ lọ gba ìwé ìdìbò tí a bá wá gba ìwé ìdìbò tán mo máa rọ̀ wá ẹ má jẹ́ kí ọ̀bàyéjẹ́ olóṣèlú kí wọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ ètè ẹ̀tàn ni wọ́n fi tàn wá ní ọdún 2023 nígbà tí ìbò dé tí wọ́n ní ọmọ wa ni ẹjọ́ ó ṣe àwọn tí wọ́n ti ń fi ọwọ́ láwọ́ gbá wa lójú àsìkò ìgbà yẹn náà mọ̀ pé èdè ẹ̀yà kan náà ni wá ìgbà yẹn náà mọ̀ pé ẹlẹ́sìn kan náà ni wá àsìkò yẹn gan ni wọ́n wá fi ètè ẹ̀tàn ni wọ́n fi ń tàn wá ẹ rí i pé nígbà náà òun màlá gbọ́ muslim ticket pé mùsùlùmí ló lè ṣe ìgbà yẹn ni àwọn aláàbọ̀ ẹ̀kọ́ tó jọmọ kóòtù òjìrè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa ìdí òwe tí wọ́n mọ̀dí rẹ̀ tí wọ́n ń pariwo ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kásòlèkẹ̀ sídi tọmọ ẹlòmíì ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kásòlèkẹ̀ àwọn tí wọ́n lòdì sí ìjọba òní tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ tí wọ́n ní wọn ò ní dìbò fún àwọn kan dìde wọ́n ní ọmọ àlè ni wọ́n bẹ́ẹ̀ náà ṣe sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí ò faramọ́ ẹgbẹ́ APC nígbà náà wọ́n lọ́mọ àlè ni wọ́n lọ́ bàyéjẹ́ ni wọ́n ní wọn ò fẹ́ kí ìran Yorùbá kó ní ìlọsíwájú tí wọn ò bá ti ṣe ìjọba tí wọn bá ti pàdé àpòpọ̀ láti dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti dórí àléfà Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ní lóòótọ́ òun ló ṣèjọba ṣùgbọ́n ṣé ara dẹ àwa mẹ̀kúnnù nílẹ̀ Yorùbá ẹ wò nǹkan tó ń ṣe nílùú Èkó nísìn wọ́n ń wọlé kiri ní ilé mẹ̀kúnnù náà wò ẹ̀yin èèyàn mi bí wọ́n ṣe ń wọlé wọn lọ́tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń wọlé lòtúmàrà bẹ́ẹ̀ ni wọ́n ń wọlé Makoko ó kú bàbá ọmọ àgbẹ̀yìn òòrùn òṣòkí wọ́n máa ń kábàámọ̀ báwọn máa dìbò fún ọmọ Yorùbá èèyàn tàwọn àwọn bíi tí Lateef Jákàndé filẹ̀ fún àwọn èèyàn wa láti máa ṣòwò lówó dé lọ́jọ́ sí kí ló ṣẹlẹ̀ lónìí wọ́n máa ti gbà mọ́ wọn lọ́wọ́ ìjọba ń pín mọ́ra wọn lọ́wọ́ ni Sanwó-Olú ò bá tún ṣe bẹ́ẹ̀ tí kì í bá ṣe pé ó ní àfẹ̀yìntì ìjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ìjọba àpapọ̀ lọ ni ara ń ro wá ìyà máa ń jẹ wá
ẹ̀ ń tàn wá wọ́n wá ń tàn èmi àti ẹ wípé kí a máa dìgbò lu ìran Ìgbò. Jẹ́ kí n sọ fún ẹ lọ́tí ní àsìkò yìí, ṣé ìwọ mọ̀ pé ìran Ìgbò pé ìran baba ńlá baba wa ni? Ẹ kóra ní ìjànù. Ẹ lè kọ ìyà sílẹ̀, ọ̀nà àkọ́kọ́ tẹ́lẹ̀ fi kọ ìyà sílẹ̀, ẹ lọ gbàwé ìdìbò. Gbogbo ìjọba nínilára tó mú òṣì gbàlú, ẹ yọ wọ́n kò nípò. Tí wọ́n bá ti wá ní pé ọ̀rọ̀ bò kọ́, á di pé bó wíwo bí ò wíwo. Ìwọ náà tọ ìjàgbara lẹ́yìn kó lè ní òmìnira.